kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kọkànlá ọdún 2023 Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọoyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí, Alhaji Atiku Abubakar ń ló ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan ìta olóṣèlú tí ń bẹ́ kiri àfi bíi kọ̀ǹkọ̀ èyí tó ń bẹ́ láti inú odò kan sí kan o, wípé kí wọ́n ṣọ́ra ṣe o nítorí wípé máa kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan darapọ̀ mọ́ ìmí ó léwu látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní ìgbàgbọ́ tòun ti ìrètí mọ́ tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú èyí tó bá ti ń lékè àìlè èyí tó sì ń lékè lọ́wọ́ o ni wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn. Wọ́n ní nípa ìdí èyí bí ìgbà tí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè eléyìí tó ń pèsè ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni. Wọ́n ní ó sì ní ewu o pàápàá jù fún ìgbáradì ètò ìbò gbogbogbò ọdún 2027. Alhaji Atiku Abubakar tó tún ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ nínú òṣèlú láti fi ojú ṣùnùkùn farabalẹ̀ fi wọ ọ̀rọ̀ ṣùnùkùn bí ohun gbogbo ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n mọ irúfẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n yóò darapọ̀ mọ́. Bákan náà kí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú olótìtọ́ o, kó má jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú ẹlẹ́tàn eléyìí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ lánàá tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun lásìkò tó ń gba àwọn igun àlejò kan tí wọ́n ní ṣe pẹ̀lú ìdámọ̀ràn pàtàkì ìlànà àti òfin lórí ọ̀rọ̀ ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ́fíìsì rẹ̀ ló ti ṣí páyà ọ̀rọ̀ ọ̀hún jáde o tó sì sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti má máa bẹ́ láti ẹgbẹ́ òṣèlú kan sí kan, bí kò ṣe wípé kí wọ́n fẹsẹ̀ múlẹ̀ káwọn náà dúró lórí òtítọ́ àti òdodo nínú ẹgbẹ́ òṣèlú wọn, kí wọ́n má sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tí ó máa pàṣẹ. Ẹ̀wẹ̀, ọmọoyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìṣèlú àti ti ìbò gbogbogbò èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí, ọ̀gbẹ́ni Peter Obi òun ló ti sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ti fi ojúṣe wọn sílẹ̀ láwọn abala àti igun kan èyí tó yẹ kí wọ́n gbèrò èyí tó lè mú iṣẹ́ ohun ìyà kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yà lọ sí ibòmíràn. Peter Obi tó wòye wípé lára àwọn ojúṣe ìjọba àpapọ̀ èyí tó yẹ kí wọ́n fi ọwọ́ kokoko mú òun ni wọ́n fi sílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan míì ni wọ́n yà tí wọ́n sì rán báyìí lélẹ́yìí tó ń fa ìjákulẹ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí tó tún jẹ́ gbajúgbajà oníṣòwò tó tún díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún yìí, Peter Obi èyí tó ṣiṣẹ́ ọ̀rọ̀ ọ̀hún nílùú Nsukka lásìkò eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ girama kan nílùú Nsukka tí wọ́n ń ṣe àpéjọ àjọ̀dún eléyìí tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún irú ẹ̀ èyí tó wáyé níbi tí Peter Obi ti jẹ́ ọ̀kan nínú àwọn àlejò pàtàkì èyí tí wọ́n fìwé pè. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé bá àbá ní parọ́ tara wà ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ohun èyí tó yẹ kí wọ́n yà mọ́ ọ̀tọ̀ ni, ṣùgbọ́n ohun tí wọ́n rán lọ́wọ́ báyìí ọ̀tọ̀ ni o. Lára àwọn nǹkan èyí tí Peter Obi mẹ́nubà níbẹ̀ láti rí ètò ẹ̀kọ́, ètò ìlera àti lílé iṣẹ́ ohun ìyàwògbẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn nǹkan mẹ́ta yìí ṣe pàtàkì fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti tètè tí wọ́n fi ọwọ́ kokoko mú òbí bẹ́ẹ̀ kọ́ ó ní yóò máa fa ìjákulẹ̀ fún ọkọ̀ ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ló ti sọ̀rọ̀ jáde òtò ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC
wípé ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọye wọn èyí tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò àwọn gómìnà tó wáyé ní ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n kùnà pẹ̀lú àwọn ẹ̀rí èyí tó fẹsẹ̀ múlẹ̀ lótìtọ́ àti lódodo wípé bóyá ni wọ́n mú ìbò òun lókójú òṣùwọ̀n o. Dàpọ̀ Abíọ́dún tó sọ̀rọ̀ náà lásìkò èyí tó ń fèsì sí ojú ìwòye rẹ̀ lórí ìpẹ̀jọ́ ilé ìjẹgbẹ́ òṣèlú PDP àti ọmọye wọn Ládi Adébútú tí wọ́n pè láti fi tú ìbò èyí tó gbé Dàpọ̀ Abíọ́dún wọlé kí wọ́n tú yángányángán. Ìjọ Dàpọ̀ Abíọ́dún kúrò lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ yìí nílé-ẹjọ́ tribunal eyín ni wọ́n ṣe ìdájọ́ òfin kéèké o wípé lótìtọ́ àti lódodo gómìnà Dàpọ̀ Abíọ́dún lọ́mọye eléyìí tó jáwé olúborí o nínú ètò ìbò tàwọn gómìnà. Lẹ́yìn èyí ilé-ẹjọ́ gíga èyí tó ga jù ní orílẹ̀-èdè yìí Supreme Court làwọn náà tún ṣe ìdájọ́ tiwọn nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún lọ́mọye tó jáwé olúborí o nínú ètò ìbò tàwọn gómìnà èyí tó wáyé ṣùgbọ́n tí Ládi Adébútú tòun ẹgbẹ́ òṣèlú rẹ̀ PDP tí wọ́n kọ̀ jálẹ̀ láti gba èsì àbájáde ilé-ẹjọ́ ọ̀hún tí wọ́n tún gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Wọ́n nínú ìdájọ́ ọ̀hún èyí tó wáyé o láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tí Ládi Adébútú àti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbà lọ ilé-ẹjọ́ ọ̀hún tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n wá padà dá ẹjọ́ ọ̀hún pé bá àbá ní parọ́ tọrọ wa o lẹ́yìn ìwádìí àti ọ̀fìnkínítò àwọn tí wọ́n ṣe ìwádìí yìí ètò ìbò náà tó ń tẹ àwọn ohun eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ọmọye wọn Dàpọ̀ Abíọ́dún tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ fi hàn wípé lótìtọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú APC àti ọmọye wọn Dàpọ̀ Abíọ́dún ni wọ́n jáwé olúborí o. Wọ́n wá ní ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọye wọn tó díje tí ò wọlé Ládi Adébútú o wọn ò ní àwọn ẹ̀rí èyí tó péye wọn ò sì ní àwọn ẹ̀rí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé Dàpọ̀ Abíọ́dún ó ṣe màkàrúrù nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé o. Nípa ìdí èyí kí wọ́n gbà wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lọ́mọye tó kójú òṣùwọ̀n tó jáwé olúborí kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n padà lọlé láti lọ tún ìrìnàjò wọn mú fún ọdún 27. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ọmọ akẹ́kọ̀ọ́ kan tó wà ní ìpele àṣekágbá o nílé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń kọ́ nípa ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Ògùn Federal University of Agriculture èyí tó wà nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn eyín ọ̀dọ́kùnrin Ọládòkun Ayọ̀mídé ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ̀ báyìí fún ẹ̀sùn wípé ọ̀rẹ́bìnrin rẹ̀ eyín Ngbókwe àti ẹni tó jẹ́ ọ̀rẹ́ sí ọ̀rẹ́bìnrin rẹ̀ eyín arábìnrin Òdùmọ̀ṣù Ṣemílóore wípé àwọn méjèèjì yìí ọ̀gbẹ́ni Ayọ̀mídé ó fún wọn ní poison eyín gámálé ó fún àwọn ọmọbìnrin ọ̀hún jẹ o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde wọ́n ní ọ̀rẹ́bìnrin sí ọ̀gbẹ́ni Ayọ̀mídé yìí ń ló mú ọ̀rẹ́ rẹ̀ dání ní ìgbà tí Ayọ̀mídé ní kó bá kí òun nílé o. Ó wá ní kí ìkan nínú àwọn ọ̀rẹ́ òun obìnrin kó tẹ̀lé òun láti lọ rèé kí ọ̀rẹ́ òun ọkùnrin. Wọ́n ní ìgbà tí wọn yóò débẹ̀ lára àwọn nǹkan jíjẹ àti mímu èyí tí Ọládòkun Ayọ̀mídé tó fi ṣe àlejò fún ọ̀rẹ́bìnrin rẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ tó tẹ̀lé wá o wípé ó ti fi májèlé sínú oúnjẹ ọ̀hún tó sì jẹ́ pé àwọn ọmọbìnrin méjì náà wọ́n jẹ oúnjẹ náà níbi tí inú aworoko tó ti mú wọn mọ́lẹ̀ nítorí dìgbàdìgbà tí wọ́n gbé àwọn ọmọ méjì ọ̀hún tí wọ́n gbé wọn délé ìwòsàn nínú ìwádìí àti ìtọ́jú èyí tí wọ́n ṣe fi hàn wípé lótìtọ́ àti lódodo ní arákùnrin Ọládòkun Ayọ̀mídé o ló fi májèlé sínú nǹkan tí àwọn ọmọbìnrin méjì ọ̀hún tí wọ́n jẹ o. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní agbègbè Sùúrùlérè ní àdúgbò tí wọ́n pè ní Camp nílùú Abẹ́òkúta. Agbègbè ọ̀hún ní òjìnà tí ilé ẹ̀kọ́ gíga fáfitì tìjọba àpapọ̀ tó ń kọ́ nípa ètò ọ̀gbìn ọ̀hún èyí FUNAAB ní òjìnà sí wọ́n níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ báyìí o àwọn ọmọbìnrin náà ló wà lábẹ́ ìtọ́jú tí wọ́n sì ti ń gba ìtọ́jú nílé ìwòsàn
ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó sì ti tẹ Ayọ̀mídé Ọládòkun níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ kò ní pọ̀pọ̀ ìpè kó lè ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́ irúfẹ́ ìwà búburú ọ̀hún èyí tó lè mú ẹ̀mí lọ tó wù sí àwọn ọmọbìnrin méjì náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin wákà tòun ti fújì tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn obìnrin èyí tó ń kọrin wákà àti fújì ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Alájà Sàláwátù Àbẹ̀ní, òun mà ló ti sọ di mímọ̀ o níbi tó ti ń ṣe aṣọ tó sì ń ṣe àfihàn ọkọ rẹ̀ èyí tó jẹ́ olówó orí rẹ̀ tuntun tó sì jẹ́ ọkọ ìkẹta tí ó fẹ́ nínú ayé tí ó kéde rẹ̀ fún ayé gbọ́ báyìí o. Ìmà ló ti sọ di mímọ̀ wípé òun dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú bó ṣe fún òun ní olólùfẹ́ tuntun, adé orí tuntun, ẹni bí ọkọ òun tuntun o èyí tó fẹ́ òun fẹ́ bùkátà òun. Sàláwá Àbẹ̀ní tó sọ ọ̀rọ̀ òun níbi ayẹyẹ kan èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá èyí tí wọ́n ṣe fún ọkọ rẹ̀ tuntun ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, ọkọ rẹ̀ yìí èyí tí orúkọ rẹ̀ jẹ́ Rashidi Adáhunṣe ló jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọ̀gá ní ẹ̀ka ètò àti lẹ́ka iléeṣẹ́ eléyìí tó rí sí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigerian Custom ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní arákùnrin ọ̀hún ọ̀gbẹ́ni Rashidi Adáhunṣe yìí ló jẹ́ ẹni tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì èyí tó sì jẹ́ pé níbi ìfẹ̀yìntì ayẹyẹ èyí tí wọ́n ṣe fún ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Èkó. Wọ́n níbi ayẹyẹ yìí ní Sàláwá ló ti gba ẹ̀rọ gbohùngbohùn èyí tó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó sì ṣe àdúrà wípé tóun bá ní kóun máa ròyìn ìwà rere ọmọlúwàbí èyí tí ọkọ rẹ̀ tuntun yìí Rashidi Adáhunṣe tóun bá ní kóun èyí tó dà wọ́n lójú ni wípé ọkùnrin àlùbáríkà ni, olówó orí òun sì ni, ẹni tó fẹ́ òun fẹ́ ìṣòro ni. Adáhunṣe ló jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó fẹ̀yìntì ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì ṣe ayẹyẹ ọ̀hún fún un pẹ̀lú ọjọ́ ìbí rẹ̀ èyí tí Sàláwá Àbẹ̀ní tó ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde wípé òun ti ní adé orí tuntun báyìí kí Ọlọ́run kó jẹ́ kó bá òun kalẹ̀ lẹ́yìn ọdún 62 èyí tó jẹ́ ọjọ́ orí Sàláwá Àbẹ̀ní ọ̀hún. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sọ́tún rẹ̀ mí ilé òní lé wa ọ̀nà nínà wá. Fún mi Adénúgà lẹni tó mú ìrìnà wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.